Aku weekend yìí. Details ẹ̀. Ọjọ́ tó sẹ́ndì ẹ̀ yẹn. No, sí ibi fóònù. Ọbáyábọ̀ àwọn wà láàrin àwọn èèyàn láìpẹ́ yìí bọ̀ mi ò lè dá lóhùn sí wọn máa tó bí ọwọ́ alẹ́ máa tó bí ọwọ́ alẹ́ máa dá lóhùn tó ti yé máa tó bí ọwọ́ alẹ́ kó sẹ́nu àti gbọ́n. Ẹ kúrọ̀lẹ́ o, a kú wíkẹ́ndì tòní o, aláyọ̀ ni ó jẹ́ fún ẹ̀yin mi àtẹ̀yin. Mo fẹ́ pè wá sí àkíyèsí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹlẹ̀ láti pàṣẹ àlá tó yẹ kí gbogbo wa máa fura sí. Kábíyèsí Ọlọ́run, tí Ọlọ́run ọba fẹ́ fìyà jẹ ẹ̀dá bí ọba rán wòlíì rẹ̀ sí, tí ọba rán àáfàá rẹ̀ sí, yóò sì rán yóò fi ipasẹ̀ òtítọ́ mọ̀ láti bí àlá rẹ̀ tàbí kí wọ́n lá àlá yẹn sí kí wọ́n rọ fún un. Ẹ wá gbọ́ o, kí a tó ṣe December arábìnrin kan pè mí láti ìlú òyìnbó, ó ní hello sir, ó ní hello. Òun bí ọmọ mẹ́rin, obìnrin mẹ́ta ọkùnrin kan. Òun bí obìnrin mẹ́ta ọkùnrin kan, bàbá kan náà lòun sì bí wọn fún. Àmọ́ kinní kan lòun mọ̀, ìfẹ́ òtítọ́ ń bẹ láàrin òun àtọkọ òun, àmọ́ ìyá ọkọ òun ọgbà tòun. Òun fúnra òun gan mọ̀ yìí pé ìyá tó bí ọkọ òun ọgbà tòun. Igbe tí ìyá ìṣá máa ń pa ni pé òun ní òun lára. Màmá mi ò lù yín, mi ò ṣe nǹkan àlóòn ní mi lára sẹ́, ó ní kó sàsùn. Ó ti bímọ fọmọ àní o sún. Ó ní àkíyèsí táwọn máa ń rí ni pé tí àwọn bá bímọ tóun bá ti sọ fún ìyá kan pé àwọn bímọ o, ìyá yìí ò ní wá. Ọdẹ yìí báwọn bá kó mọ́tọ́ kí ìyá yìí tó wá kí àwọn tóun ẹbí mẹ́rẹ̀ẹ̀rin. Àwọn ọ̀tí ẹ̀ka kún, àwọn ọ̀ka kún torí pé àwọn ẹbí ọkọ òun yòókù gbogbo wọn ni wọ́n ń wá. Ìyá ó sì fi nǹkan ránṣẹ́, yóò di iṣu, yóò dé lùbọ́, yóò di gbogbo ẹ̀, kódà yóò tó ra aṣọ ọmọ.
àmọ́ tí àwọn ọmọ yìí bá ti dàgbà tí wọ́n ń pé bí ọdún mẹ́jọ méje wọ́n sì fò sánlẹ̀ wọn ó kù. ibi ẹlẹ́lẹ́ẹ̀kẹta òun tó understand pé nǹkan kan ṣẹlẹ̀ ìdí rèé o. àwọn alákànbẹ òun máa ń lá alákànsà kò yé òun. ìyá yìí ó máa há èso fún àwọn lójú oorun ní yóò há fún gbogbo àwọn ìyàwó àwọn ọmọ rẹ̀ náà yóò há fún wọn. àwọn ọmọ tiẹ̀ gangan tó jóbìnrin tó wà ní ọkọ yóò tó há èso yìí fún wọn. wọ́n ní kò ní pẹ́ o yóò tó sọ pé ọyá ẹ bá mẹ́sọ mi o ẹ bá mú o ẹ bá mú sẹ́ẹ̀ màmá yẹn ti fún wa àní ẹ bá mú. ìyá yìí ó máa lọ èso yìí mọ́ kálukú lọ́wọ́ yóò gbà. yóò gbà á. tó bá ti wá tálàyé bá ti ń wá tó bá ti ń wá tó bá ti ń wá kò lè tó bí ọ̀sẹ̀ mẹ́ta sí ìkànnà ọmọ òun ó kù. ọwọ́ àṣẹkù ẹyọ kan dondo ọ̀ṣẹ́kù ẹyọ kan dondo obìnrin lọ́wọ́ àṣẹkù. ìdí tó fi ṣẹ́kù ẹyọ kan rèé ìgbà tí òun ó fi bí ọmọ yìí wọ́n ní kó wọn má bì sí ṣọ́ọ̀ṣì àmì wọ́n ní kó wọn má bì ṣọ́ọ̀ṣìbítù ṣọ́ọ̀ṣì ní kó wọn lọ lò wọ́n bá gbẹ̀bí òun o kó jẹ́nu ṣọ́ọ̀ṣì pé ọmọ tí ń bọ̀ wá òun lọ fẹ́ wá yọ òun kúrò nínú ìyà. ìwọ tó máa sọ pé àlágọ̀ alágọ̀ ìwọ tó lálàlọ́gọ̀ tó ọ̀ka àlákún ọlọ́run sì ìṣípayá hàn ẹ́ kò sì fi ráre. ọba fàdúrà jagun fóun wọ́n ṣèwé oríṣiríṣi fóun wọ́n oríṣẹ́ oríṣiríṣi ètò àdúrà wọ́n ṣe é fóun. tọ́ ọmọ tó ń bí yìí o alágbára ọmọ ni a kì í bá a mọ̀ wọ́n ń pa owó lówó fóun ni kò yéhun. ìyá ọkọ rẹ̀ lè béèrè ọmọ yìí kò ní òsì nítòsí rẹ̀ ọmọ yìí sì ní last born tí í ṣẹlẹ̀ kẹrin. má jẹ́ ìyá yìí ọ̀fọ̀ ọkàn sì má jẹ́ kó mọ orúkọ rẹ̀. ọmọ yìí dàgbà ọmọdọmọ ọdún márùn ìyá bá ń pe ọmọ rẹ̀ tó jẹ́ ọkùnrin hello hello ẹ kújọ mẹ́ta ẹ̀yin aráàlú èbó ẹ ti ẹ pè wá àwa là á tún màmá ẹ kíní kan ọmọ òun ń kọ kí a lè kọ rẹ òun náà kí òun gan rántí orúkọ ibi wọ́n lọ sọ ọkọ rẹ̀ kí lè kọ rẹ̀ ọ̀dà kí lóríkì rẹ̀ ìyá rẹ̀ ló lè rántí ẹ mọ̀ pé àjọ gbébì kan náà ọ̀tọ̀ ní kọ́ńtírì tó ń wá ọ̀tọ̀ ní toró ti dàrú mọ́kọ lọ́wọ́. wọ́n ń sọ fún ọkọ tipẹ́ kò lè sọ fún ìyàwó pé ìyá rẹ̀ abara ni kò gbàgbọ́. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìkìlọ̀ tí wọ́n kì fún ó sì tiẹ̀ dìyẹn mú pé àìbá a mọ̀ màmá béèrè orúkọ tẹ sọ ọmọ má sọ. ìyá wa ń pè kò sí méjì tí ìyá yóò béèrè jẹ́ kọ ọmọ lọ.
tí wọn bá gbé kọ́ọ̀lù ìyá yìí ó tún sọ pé wọ́n bóun fi nọ́mbà mi pè wọ́n àlékọ́ ọmọ. bọ́ ya tọrọ di kàráǹgídá àwọn ọ̀jọ̀gbọ́n bá sọ pé wọ́n pa àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ń lò sí pé ẹ dá orúkọ míì fún ọmọ. oríkì tẹ ẹ sọmọ kẹ ẹ ní oríkì ìyá lẹ sọ ẹ rí ohun tí ó ṣẹlẹ̀. oríkì ìyá kẹ ẹ ní lẹ sọ. wọ́n yẹ dáa kọ́ fún ya pé kíní lórúkọ rẹ kódà oríkì yìí gan-an lọmọ ń jẹ́ bí tí iná ti mú ìyá nìyẹn. ibi tí iná ti mú ìyá ọkọ nìyẹn. ọba tún gbéra pa ó fẹ́ ṣiṣẹ́ ẹbí rẹ̀ tí máa ṣe. ó porí ọmọ ọ̀jẹ́ o nígbà tí èsì kọ ọmọ lẹ́kọ̀ọ́ tó pé. ńgbọ́ ọlọ́run wà á mú máa ń pe oríkì ara rẹ̀ ní bá ń pe oríkì ara rẹ̀ ọwọ́ bá bà back to sender. gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí oṣù olé ní í ṣe yín àjẹ́ ilé ní í ṣe yín ọ̀rẹ́ ní í ṣe yín ni ẹbí ní í ṣe yín ni gbogbo bí ọ̀tá yín bá wọn máa fọwọ́ ara wọn síra wọn ni. bí a ṣe wọnú ààrẹ tó ṣe wọnú ààrẹ ńlá nìyí ní bá ń ṣẹ̀síkì àyàgbé ara pẹ̀rẹ̀ kò ní rẹ́ni bá kó ha. kọ̀rẹ́ ni bá kó ọmọ rẹ̀ ọkùnrin yìí nìkan kọ́ ní nfogun jà ó tí ẹ má àwọn ọmọ rẹ̀ obìnrin táwọn náà wà ní ọkọ kò séyìí ọ̀rọ̀ mọ gbẹjọ báyìí. ìyẹn ṣèyàwó ọdún mẹ́wàá ń bẹ ńlẹ̀ wọ́n dọ̀ síbítù wọ́n ní òfìríà sísítẹ̀mù wọn ọ wà òkè ọ̀nọ́mà wọ́n bá débò wọn ò ní bílọ́kéèjì wọn ò ní ovulation wọ́n wà òkè wọn ò ní fáibúrọ́ọ̀dù wọn ò ní kinní kan gbogbo ìgbó wọn á ní wọn ò ní láburú kankan ọmọ ń bẹ lára wọn ò sì lóyún. àmì ti dánlé ọkọ mẹ́rin wò tó bá yà bá dọ́dọ̀ táyé bí ọ̀bọ ṣe àbọ́dọ̀ àlàbá wa kó lọ́dọ̀ àlàbá àbọ́dọ̀ òróyún ní. oyún tí wọn bá máa wá ní lójú ayé wọn máa gbọmọjó lójú oorun wọn máa pọmọ wọn aláwọn sì kó mọ ẹ máa wò ìyá wọn ló dúró tì wọn. máa wá gbọ́ wọ́n bá tọ́jú ìyá àwọn tó wà ní àwọn ẹbí wọ́n tọ́jú ìyá gbádùn àlàáfíà dé kọ̀yàgbé ara káàkiri mọ́. ṣàdédé ní ọjọ́ kan sọmọ pákó tí ì nígbàgbọ́ dáadáa pé òótọ́ ìyá òun àjẹ́ ni. abáláàlá kan pé òun dé láti ibi iṣẹ́ báàgì tó ń gbé lọ ibi iṣẹ́ òun gbé kalẹ̀. àmọ́ kó wọn tó dé òun ti rí àwọn èèyàn ti fọ́n gbogbo ẹrù òun ká tálá wá ṣerú eléyìí. ó ń láàláì ń lọ bí ìgbẹ́ kẹrin kò pé oṣù kẹta wọn dá dúró níbi iṣẹ́. wọ́n ṣe kí ni mo pè é wọ́n dá dúró lẹ́nu iṣẹ́ àtijọ́ àti wà lé kókó bàbá láàánú pàdé. ìyá rẹ̀ ọmọ á pè é ọkọ mi àdìgún ọkọ mi ìsọ̀lá ọkọ mi àyìnlá bóun níṣẹ́ ọ̀nà rẹ̀ òkùnkùn la ọ̀nà tó ti dí tọ̀tún wọn béèrè pọ́nà rẹ̀ ó tún la bó wá ní ṣẹ́ṣẹ́ sì ń lọ ọ fẹ́ mọ̀ bí bọ́wọ́ ṣe bá tó nígbà tí ó sì dákan mọ́ màmá gbogbo ẹ ti pin báyìí o ẹni pin báwo wá ni n ò sì ṣe bí fún yẹn o n ò sì bá tèèyàn kan jẹ́ o kínní kan ẹni títí ń nábàdàn ẹni tí ń bára. ẹ̀sùn ẹni ọ wá jí àbúrò ọkọ lóbìnrin gbẹnu gúrùpù yìí abágbá àgbo
hello ọ̀rọ̀ mi ò jẹ́ mọ́ kí n pè yín mo fẹ́ rójú yín ni mo fẹ́ rí yín ọ̀rọ̀ wa mo láti jẹ́ ìgbà yẹn ni mo lọ sílùú bàbá mi nísẹ̀yìn ó kú wọ mọ́tò wá ìgbà tó wọ mọ́tò wá bá mi nísẹ̀yìn sáà òun ti wá oyún òun ò róyún òun ti dọ́kọ òun yàlè oyún ọ̀wá ẹ dákun kí ni ń ṣẹlẹ̀ ọ̀nà tá a kọ́kọ́ ṣe ń bẹ̀ ni pé mo fẹ́ mẹ́kọ̀ ìyá tó bí ọ àti bàbá tó bí ọ sórí gbogbo bí ìyá yín ṣe bí yín tẹ̀léra yín máa ń kọ́ síwèé ọmọkùnrin àwa bẹ̀rẹ̀ mo wá ń sọ ní kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ó ní ìgbà tó ṣèyàwó níjọ́ kìíní àná ìyá rẹ̀ fún ọ ní aṣọ kan pé kó máa fi ṣe ìyílẹ̀ ó ní gbogbo àwọn táwọn ọjọ́bìnrin ní ìyá òun fún láṣọ pé káwọn máa fi ṣe ìyílẹ̀ nílé ọkọ ibi aṣọ yìí ni wọ́n parí ètò rẹ̀ sí ọ máa jókòó lásán ni ò lè bí pa ń bọ́ lásán yẹn wà nísìn olóhùn ti lò ó bó ti pẹ́ ìyá rẹ̀ lọ́dára báyìí ó ní tẹ̀wí ẹsẹ̀ mẹ́nà káyì máa fẹ́ ní oníràn kan máa gbọ́ bọ̀dá rẹ̀ yìí ẹ̀ máa sọ̀rọ̀ ọlọ́run máa sọ̀rọ̀ bọ̀tá alágídí ni bọ̀dá kọ̀ọ̀kan kankan kún ọ̀dà ìyàwó rẹ̀ ń kọ́ àwọn ọlọ́lọ́rọ̀ òun ni ọ̀yà pé fóònù rẹ̀ gbọ́ fẹ́ gbọ́. àló ẹkújọ́ mẹ́ta ẹni ń kọ́ ṣẹ́ ń jẹun bébí òun kọ́ ọmọ ẹ̀yọ̀ kan náà ló kù ìyá ti pa mẹ́ta níbi wọ́n dájọ́ ni ìyá abó ò ní bí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ogun alẹ́ ni bá dẹ̀yìn ọlọ́run ọba yín fòpin sí ẹ gbádùn mi arábìnrin ń bọ ọlọ́rọ̀ púpọ̀ mo fẹ́ bí ọ ní gbólóhùn kan ni táìmù ìgbà tí ó bí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ikú tó di pé ó bí àbígbẹ̀yìn yìí ọ máa ń lá àwọn àlá kan nígbà yẹn ìwà àtẹnìkan ẹjọ́ máa jà sí nǹkan ó ní bẹ́ẹ̀ ni sà alábàyì ìgbà tó di àárín kan ọkọ rẹ̀ gan máa lálàbá yìí ó ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bùsí ọkọ rẹ̀ ti wà nípò polówó báyìí ní sábì ti wà nípò polówó ó ní bẹ́ẹ̀ ni tó wọn gbọ́dọ̀ sọ̀kan yòókù ọkọ ẹ̀ ń bá ara ni èèyàn tó gbẹ́lu èbó ti ń bá ara bóun ni ọ̀ka nǹkan kú èyí àdúrà kò lè gbà èyí ìrun kò lè kí èyí ṣọ́ọ̀ṣì kò lè lọ èyí sàrà kò lè ṣe gbóyún ẹni wà ní ìdè òkùnkùn ìyá rẹ̀ ló gbé èdè wọ́n tó máa sọ pé ìyàwó ni ìyá rẹ̀ tí ò lè mọ̀ ọ̀dẹ̀ fúnra ọlọ́run ló yọ ọ́ fúnra ọlọ́run òun ló yọ ọ́ ibi tí a lè kọ́ tiẹ̀ mọ́ nìyẹn a lè tẹ̀síwájú fún wa kẹ́ má bàa gbọ́ gbogbo yòókù tán máa yẹ ara wò máa yẹ ara wò kọ́ lọ ṣàyẹ̀wò káàkiri kọ́ máa kojúbọlé káàkiri kọ́ là ń wí fún ọ máa fura sí ara rẹ tọba tí ń láwọn àlákàn tí ń wá lemọ́lemọ́ oníṣọ́ọ̀ṣì tó ń lọ mọ̀nà pásítọ̀ ẹjọ́ mo fẹ́ rí yín àwọn aláyè ń wá lemọ́lemọ́ o ẹjọ́ ẹ bá mi fi ẹ̀mí darí ẹ̀ bọ́ọ̀ bá ní pásítọ̀ wọnú àwẹ̀ àtàdúrà lọ tọ́ba jẹ́ ohun tágbára rẹ̀ ọ̀ká ọlọ́run fúnra ara rẹ̀ ni ó fi ọmọ ẹni tó lọ bá nǹpa àwọn pásítọ̀ tí kò pé o àwọn pásítọ̀ tí ọlọ́run pè ní o ìsìpá àfa alátẹnujẹ tí ó ní bàbá kan àbí ìyá kan bẹ nínú igbó kọ́ lọ ra ẹkùn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kọ́ lọ ra kìnìún mẹ́ẹ̀ẹ́dógún nǹkan ní ìwé o àwọn tó jókòó ti sí ọlọ́run gidi tí wọ́n bá fẹ̀mí dẹ́rí ẹ̀
ó ṣàdúrà sí fúnra Ọlọ́run yóò gbà ọ́ lẹ̀ tún wá gbọ́ kan. àwọn aláyìí náà ọdún tó ń lọ lọ́sẹ̀lẹ̀ gbogbo ẹ̀ ní máa kẹ́lì kẹ́kọ̀ọ́ ń bẹ̀. bàbá yìí ó fẹ́ ìyàwó mẹ́ta. bàbá yìí ní owó láàárọ̀ ọjọ́ rẹ̀. ìyàwó mẹ́ta tó wá fẹ́ yìí àwọn méjì ń bẹ ṣògùn òrókò ni wọ́n ògbólógbò burúkú ni wọ́n. ìyàwó àkọ́fẹ́ àgbákò ìyàwó àfẹ́gbẹ̀yìn èèmọ̀ èyí tó wà láàrin nìkan ní ọmọ kankan lẹ́yìn kó ṣe yá aláwọ̀ yá àyásẹ̀ nìkan ń tọ́mọ̀ nìyẹn. wọ́n wá bá wá gbá ẹ̀bí lọ sọ́tún tí wọ́n bá gbá ẹ̀bí lọ sósì orí ẹ̀ ni wọ́n máa dà lé. asokó pẹ̀rẹ̀ ọkọ ìyá yìí kú ọkọ ìyá yìí ó kú. bàbá fúnra ẹ̀ lójú ayé rẹ̀ kó tó kú ó ti dá ìyáálé rẹ̀ mọ̀ ó sì ti dá ìyàwó àfẹ́gbẹ́yìn mọ̀ pé àwọn èèmọ̀ lòún fi ṣèyàwó ṣùgbọ́n mọ̀ ìyàwó pé ìyàwó tó wà láàrin ẹlẹ́ẹ̀kejì yìí kò ní aburú kankan ìyàwó tààrin yìí nìkan ní máa jẹ́ kó máa dáná fóun ọmọkọ́rọ̀ obìnrin ọ̀gbà bẹ́ẹ̀. bàbá yìí kú bàbá yìí kú bàbá yìí kú bàbá yìí kú. Ọlọ́run wá ṣàánú ìyá yìí ó bímọ tó pọ̀ díẹ̀ ọmọ rẹ̀ tó 6. Ọlọ́run ní káwọn ọmọ rẹ̀ ó kàwé ìwé yé wọn ò jẹ́ bàbá yìí ó ríbi tọ́ wọn o wọ́n fún àwọn ọmọ yìí káàkiri ni wọn ò jẹ́ wọn gbénú ilé ibi tí bàbá yìí wá àwọn ọmọ ìyàwó àkọ́kọ́ àti ìyàwó àbígbẹ́ wọ́n mú yàrá tó wù wọ́n fúláàtì ni wọ́n mú wọn ò bí àwọn ọmọ ìyàwó tó wà láàrin pé wọ́n á fẹ́ sọdún àbí wọ́n ṣènáwó kan wọ́n yọjú níbo wọ́n gbé ogún léjú báyìí ní dondo ogún wọ́n gbé sójú báyìí ní àmọ́ bàbá olówó bàbá tí ń ṣàárẹ̀ lọ́wọ́ làwọn ọmọ ìyáálé àtàwọn ọmọ ìyàwó àfẹ́gbẹ́yìn ni wọ́n tẹ́ǹtì ń tànú property Ọlọ́run wá ṣàánú wọn ó fún wọn ní ẹ̀bùn àlá àmàlálà èyí tó jẹ́ ọkùnrin wọn máa ṣàdúrà dáadáa wọn a máa sọ fáǹtì rẹ̀ pé àǹtí mi wọn a máa lálàá yóò sì di gbogbo ìgbà o ìgbà míì wọn lálàá yìí pé iṣu sísun wọn kó kalẹ̀ iṣu tútù wọn kó kalẹ̀ wọ́n ní káwọn máa jẹṣu tútù láì tí ì sè àwọn máa jẹṣu sísun òun sì kó ìgbà míì wọ́n là yẹn ìgbà míì wọ́n là àlá tó ń bá ṣàdúrà tán pé ìyáálé mọ́mí àwọn pé ó ṣe ọbẹ̀ ó wá jẹ́ ọbẹ̀ ẹja àrọ̀ tó tóbi dáadáa ó sáàfù gbogbo àwọn ọmọ ẹ̀ ó sáàfù àwọn ọmọ ìyàwó àbígbẹ̀yìn náà àfẹ́gbẹ̀yìn ó wá dọ́dọ̀ àwọn ìwà ń kó alákàn tútù fáwọn pé ẹ̀yin ẹ̀gbà alákàn ó lè kó bí méjì fáwọn pé káwọn máa pín jẹ láàrin màmá alákàn tútù lẹ́kọ́ fáwa eléyìí ò ṣe ṣíṣe omi ọbẹ̀ yìí ẹ̀ bá bù fá wọn ni yóò máa lù ú ni látọjú oorun aláyè ń wọ́pọ̀ jù kò yéwu ó mà yẹn bá pè mo ní arábìnrin ó ní yẹsà arábìnrin ó ní yẹsà àdúrà rẹ̀ ó gbà so ní etí tá a fi gbọ́rọ̀ ó ní òun ní etí ogún bàbá rẹ̀ wọ́n ti fẹ́ pín báyìí o ó ní bẹ́ẹ̀ ni àwọn ti dájọ́ pé ìparí oṣù làwọn ó pín fine sórí ogún bàbá rẹ̀ tí wọ́n fẹ́ pín àwọn ọmọ ìyáálé ó mú jù yín lọ o àwọn ọmọ ìyàwó àfẹ́gbẹ́yìn ó sì mú jù yín lọ torí èrú ni wọ́n ó fi pín wá gbọ́ o sórí gbogbo wọn bá fún àwọn ọmọ rẹ̀ dúpẹ́ kó kúnlẹ̀ báyìí kó ní káwọn ọmọ rẹ̀ gan dọ̀bálẹ̀ kí wọ́n pẹ́ ẹ ṣé o adúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé o kí wọ́n dúpẹ́ kí wọ́n dákẹ́ sórí àwọn ọmọ yìí
àwọn lolú ọmọ wọ́n ní ìyáláyà owó sórí àwọn tí wọ́n ìgbádùn wọn tẹ̀yẹ wọ́n gbádùn yẹn òun ni wọ́n ti ń jẹpọ̀ yẹn lójú oorun yẹn wọ́n padà tọrọ jẹ ni kí ni mo wí fún ọ wọ́n padà tọrọ jẹ ni alákàtútù tí ń fún wọn lójú oorun yẹn fúnra rẹ̀ lọ́mọ̀ọ́mọ̀ tí arísìkí sáwọn ọmọ yìí ó ní hàn tẹ wí mo ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí ọ̀jẹ́ mọ́ọ̀gùn ó ṣe rí mo ti sọ fún ọ lọ́ra pé káwọn ọmọ rẹ̀ ó tí wọ́n rọra sún ìgbà tí wọ́n padà pé kínní yìí a rí i pé lọ́jọ́ ayé bàbá wa àwọn olórí ẹbí náà jágbajàgba ni wọ́n a rí i pé àwọn ọmọ tiẹ̀ wọ́n lọ sùkúù àwọn ọmọ tẹ́lẹ̀ yìí wọ́n kọ́ṣẹ́ àwọn ọmọ eléyìí àwọn náà ń tajà so gbogbo owó táyà wọn jẹ pín fáwọn àwọn ọmọ tiẹ̀ ti fi lọ sùkúù so ó ní lè gbàjúlé ẹyọ kan náà lọ so gbogbo owó yòókù táyà kájọ pín àwọn ọmọ tiẹ̀ ti fi kàwé yes ma ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ̀yin náà ra àánú gbà o ẹ̀yin náà ra àánú gbà gbogbo àwọn ọmọ rẹ̀ dẹ̀ kúnlẹ̀ wọ́n kí wọn lóòótọ́ wọ́n tẹ̀lé kìlọ̀ sọ ọrùn òkùnrin ẹ̀ ń gbọ́ mi àròsọ kọ́ ni ọ̀rọ̀ tí mò ń sọ fún yín kọ́ kẹ́kọ̀ọ́ mbẹ́ kẹ́pọ́sù méjì wọ́n ti ṣàṣàrò bàdá mi nídìí owó ẹja talé ni o àwọn ọmọ tìyálé bẹ́ẹ̀ náà èdè ara wọn jọ ń yíra wọn àtàwọn ọmọ ìyàwó àfẹ́gbẹ́yìn ẹja talé òun nídìí owó ń tòun ìkan lóun ó travel out ìkan lóun ó ṣe wedding ìkan lóun ó fọ ní sínú ilé ìkan lóun ó rajà sínú wọn talé àwọn tààrin ọ̀talé wọn ìyá wọn rọra jókòó bẹ́ẹ̀ àwọn ọmọ yìí ti parí ìwé ojú ayé bàbá wọn wọ́n kúngún tán kálukú wọn ríṣẹ́ àwọn ọmọ tọ́gbọ́n gba àwọn rọra ríṣẹ́ tí kálukú wọn ríṣẹ́ èyí tí ń tajà owó ńláńlá ti wà lọ́wọ́ wọn wọ́n ti wà nípò ńláńlá ẹ̀rù bà àwọn ọmọ ìyálé bàrà àwọn ọmọ ìyàwó àfẹ́gbẹ́yìn wọn ò lè dọ́dọ̀ wọn ẹja ṣe dáadáa àdúrà gbogbo yẹn gbà ó fúra o wọ́n bá ń lá àlá kan wọ́n máa sọ pálá tọ́ ńlá ọgọ́ o àlá ọgọ́ o ẹni ọlá là lọ́gọ́ o ilé ayé lóde òní ayé ọ̀sáré èèyàn náà ayé ní ń sáré ọ̀pọ̀lọpọ̀ ọmọ ogún ọdún ọbẹ̀ ẹgùn mọ́tò tí bàbá rẹ̀ ògùn tó bá fa agbára káká tó bá fi wá ajé ọ̀ ìyá wèrè gbẹ̀yìn ni ẹ̀yin obìnrin ẹ̀sùn sọ́ra sí i obìnrin ni wọ́n ń lò wọn ò lè lọkùnrin o torí pé ajé ń bẹ lára obìnrin tọ́pọ̀ bìbà ẹlẹ́dàá wo ní sàtakò wa o ara ànúgbà o àkú wíkẹ̀ndì tòní o aláyọ̀ ní ọjọ́ fún wa o agbára ẹni wọ́n bá níbèrè ẹ bèrè lọ́wọ́ mi n tó máa lọ. ẹni ọba ní ìbéèrè ẹbí mi kò ní dáa ká parí ètò àmì o ìyá wa ọláwọyìn olúfúnkẹ́ sọmọrí ọlọ́run ọba àánú yóò bá mi rántí yín sí dáadáa ẹ ní kàkùrún ẹ rà àánú gbà ọdún tá a wà ń bẹ̀ yìí ọdún ayọ̀ ni ọjọ́ fẹ́nu kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin táwọn wò mí lẹ́yìn rọ̀wọ́ mú o Bọ́lá Ọ̀nànúgà
ọ̀rọ̀ ànúgbà bí ọgọ́mọ̀ bá yọ iyọ̀jọ̀ orí rẹ̀ lọ ni gbogbo yín lẹ́ yọjọ̀ tá yín lọ ọ̀tá alé ni ọ̀tá òde ni ọ̀tá ọkọ ni ọ̀tá ìyàwó ni ẹ yọjú wọn lọ ẹ ra ànúgbà ọ̀nà ayọ̀ yóò sì fún gbogbo yín ní agbára Ọlọ́run. Ọlábọ̀dé èmi alóde tó mímí àmì kalẹ̀ bí ẹni gbọ́jọ́ kú bá. Adigun wo ọ̀rọ̀ ayé mi ti sú mi ṣe ló ń ṣe mí bí kí n lọ bínú para mi torí kò tiẹ̀ yé mi mọ́ gbogbo kọ́ńtíráàtì tí mò ń lé pàbó ló ń já sí ó tiẹ̀ wá tó ti àlákàlà ojoojúmọ́ tí mò ń la bí kí n máa bára mi ní sùkúl tí mo ti ṣe tán láti bí ogún ọdún sẹ́yìn tásùjọ mọ̀ ṣe exam papọ̀ bí mo ṣe ń rí owó lójú oorun bẹ́ẹ̀ ni mò ń jẹ lójú àlá ìgbà míì tiẹ̀ ń bẹ tó jẹ́ pé inú ojú òkú ni ti bára mi lọ́gànjọ́ ó tiẹ̀ wá tó ti jàǹkáwọ̀ tí ń kọ́ mi lórí ìrìn gbogbo ipá ni mo sì ti sà gbogbo ìgbìyànjú mi pàbó ló ń já sí tí ò ti wá tán fún mi báyìí. Kò tí ì tán fún ọ ibi ó ti yẹ kó rójútù sọ̀rọ̀ ayé rẹ ló ti mọ ṣèbórí tí ó gbéni ní gbáláwo orí kò ní. Ibì kan bẹ tí wọ́n ti ń fewé àti egbò ṣiṣẹ́ agbára Elédùmarè tí mo mọ̀ gbogbo òsì jìnnà ilá onírè ìkó ọ̀dọ̀ Dr. Sheikh Lukman Anyadare bàbá ọgbọ́n mu ọ̀dọ̀ àgbà ní oníkálukú ti ń wá ojútùú sí ìṣòro ayé rẹ kékeré ní ti àlálílá lọ́dọ̀ wọn ìtumọ̀ rẹ̀ àti ìgbésẹ̀ lóko tí wọ́n gbé lórí ẹni ọkọ ọ̀run tàbí aya ọ̀run yọ lẹ́nu ọ̀dọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà Lukman Anyadare ní Elédùmarè ti ń ṣiṣẹ́ agbára pẹ̀lú tewétegbò. Adigun dákun gbà mí júwèé ọ̀dọ̀ fẹ́mi náà. O lè kàn sí wọn ládùúgbò Akínọlá ojúlé kọkàndínlọ́gbà òpópónà lédè láàkì Bàrígà nígboro Èkó tàbí kó o yọ sí wọn ní òpópónà Onírèké àdójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. Ẹ̀ló iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ wọn rèé 08032983298 tàbí 08089038658. Ìwọ náà kàn sí wọn lónìí kó rí bí bàbá ọgbọ́n ṣe ń fi tewétegbò dábìrà. Àwọn kan ń jọba àwọn kan ń ṣẹ̀rù àwọn kan ń ṣe bí Olódùmarè ọmọdé òòjọ́ ń ṣàláìsí àwọn kan ṣàyè dàwa máa lọ àwọn kan ń ṣọdún àwọn kan ń sunkún àwọn kan ń wojú Olódùmarè. Ìyáàfin Khadijat Àfùwàpẹ́ Mọ́ráyọ̀ ẹni tó na ìka kan nínú ìka mẹ́wàá sọmọlàkejì mẹ́sàn-án yòókù kọ́ ibi títí ẹni àdúrà tẹ́ ẹ ṣe fún wa yóò rí bẹ́ẹ̀ fẹ́yìn náà agbára Ọlọ́run ẹ̀yin náà ra àánú gbà ọ́ ẹ̀yin náà ra àánú gbà agbára Ọlọ́run ẹ̀yin ra àánú gbà agbára Ọlọ́run. Ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìdílé wa civilization ló yàgbà gbogbo kàdá ìbá. Tẹ́mi nìkan láyé dáná ogun mọ́ ni èní kétéjì sọ́fìn ọ̀la kétéjì sọ́fìn tàbítíkẹ́ẹ̀tì ni mo kó kalẹ̀ yìí mi ò rí sẹ́ o oríṣiríṣi oògùn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti ṣe gbèsè náà ni gbogbo rẹ̀ ń já sí o mo tún kọ́ sẹ́tì gbogbo ayé ṣe láti là tèmi bá mi o ń ṣe bí ọmọkùnrin ó tó gẹ́ ikú yájẹ̀ sí lọ o. Dérí bí dé. Gbogbo owó ẹ̀dá lẹ̀ ewúrẹ́ ni wọ́n fi so. Kí ńlá irú èròkèrò wo ló wá wá sí ọlọ́kàn? Àdánìkan gbèrò ní bá màmá rẹ̀ sùn. Títẹ̀mí burú ju tiẹ̀ lọ níwòyí ìjọta. Tẹ̀mẹ́mi náà rèé lọ́jọ́ òní. Dárayé ṣe láǹkẹ̀ fún láwùjọ. Òní lọ ń mà pé bá a bá sọkún sàn. Èèyàn máa padà wá Bọ́lájí. Ilé Dr. Sheikh Lukman Anyadare ni ó jẹ́ àjọ lọ. Àgbà ìṣègùn tó mojú ewé àtìkò tí fi jáde lóde. Ọmọ ọ̀dọ̀ àgbà tí fọgbọ́n inú àwọn àgbàgbà gbogbo ẹni tó gun ayé yọ lẹ́nu. Bàbá ọgbà Ẹlẹ́dùmarè bomi ọgbẹ́ fún pé kọ́ máa fi bá gbogbo oníròbìnú jẹ́ gbàṣẹ́gbàyà. Dr. Sheikh Lukman Anyadare òfin fásitì. Bàbá ọgbọ́n ọ̀fọ̀pẹ̀lẹ̀ dalẹ̀. Àbálájọ níwé àtìgbò fi ń já lọ́wọ́ ẹ̀mí ìmọ̀làwá. Kí ni irúfẹ́ ogun tó dojúkọ? Irú àìsàn wo ni ń bá wọ̀ yá àjà? Kí ni ìṣòro rẹ tó fi fẹ́ gbé pekupekù jẹ? Àgbàdo ọkọ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Nọ́mbà 29 àdúgbò Akínọlá ní Lady Lack Road yàrá kejì lápá ọ̀tún lọ́dọ̀ bàbá ọgbọ́n ni ọmọ lọ tààràtà. Ní Bàrígà nígboro Èkó ibẹ̀ lolú iléeṣẹ́ wọn. Tàbí kò kàn sí wọn lọ́pọ̀pọ̀nà Onírèké àdójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. Ẹ̀ka àwọn tó ń bẹ lẹ́kùnlé ilé alúbàtà nígboro Ìsẹ́yìn ẹ̀dọ́ 08032983298.
ẹ bá láàlá ẹ máa ṣàdúrà lé lórí dáadáa. Tó bá kọ́kọ́ jí láàárọ̀ tó bá lálá kan tó bá le kó tó sọ fún anybody àdúrà ni kó kọ́kọ́ ṣe lé lórí. Tó bá jẹ́ àlá lásán kò ní wá mọ́. Tó bá jẹ́ àlá tó jẹ́ pé Ọlọ́run fẹ́ kó fura síra rẹ, ṣiṣẹ́ rẹ, sọ́kọ rẹ, sáwọn ọmọ rẹ, sẹ́bí rẹ tàbí nǹkan tó fẹ́ wá ṣe àlá yẹn máa wá yóò máa wá ìyẹn ti kọjá agbára rẹ nìyẹn. Spiritual mentor rẹ ni kó pè. Pastor church tó bá lọ tètè wọ mọ́ra alàgbà ẹ gbà mí o báyìí wọ́n pe àwọn prayer warrior jọ wọ́n tètè fàdúrà jagun fún un. Àsálátù tó bá ń lọ wọ́n tètè pe àwọn àfáà jọ ohun tí wọ́n bá kà fún wọ́n tètè kà fún yà yàsí ni wọ́n kà fún ni kíní kan ni wọ́n kà fún ni wọ́n tètè mọ ntọ́ yẹn wọ́n kà fún. Ṣùgbọ́n pọ̀ wá lálà ọ̀dà kẹlẹ́ra àwọn àlá tí mo rọra sọ nípa rẹ̀ fún yín wẹ́rẹ́pẹ́ yìí ọba nǹkan jẹ́ o ìní pa irọ́ fún yín ẹni ọkàn lọ́mọ tí n bá ń tú ọ̀rọ̀ yẹn bọ̀ wálẹ̀ tán ẹ̀yin kan sọ pé nínú ayé yìí yes bẹ́ẹ̀ ni ayé ní kọ̀rọ̀ a gbọ́dọ̀ fẹ̀dí ayé síta gbangba tán. Gbogbo ẹni táwọn ẹlòmíín bá ti bá pàdé lórí mídíà ni wọ́n máa ń sọ di pé bóyá ọ̀rọ̀ orí Facebook lọ́wọ́ á sọ di ẹjọ́ ẹ̀yin tẹ́ ń pè yẹ ẹ ṣe sùúrù o ẹjọ́ ẹ̀yin tẹ́ ń pè yẹ ẹ ṣe sùúrù ẹ dákun torí Ọlọ́run. Bẹ́ẹ̀ dẹ̀ ni orí Facebook yìí náà lọ́pọ̀lọpọ̀ tí mo wá bọ́tẹ̀ ẹ̀ jẹ́ pé prógráàmù yìí orí rédíò láti ń ṣe ẹni tó ń pè yẹ ẹjọ́ ẹ ṣe sùúrù ẹjọ́ kẹ́ni yóò ṣe sùúrù. Àwọn nọ́mbà yòókù ń bẹ ńlẹ̀ ẹ̀ bá pè sórí ẹ má wọlé pè sórí eléyìí mọ́ ẹjọ́ mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Ẹlòmíì á pè mí ẹ ló sà mo wà nínú gúrùpù yìí ní ọba tiẹ̀ gbọ́rọ̀ náà kalẹ̀ wọn láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín mo fẹ́ kẹ́ ẹ máa bá mi béèrè kẹ́ ẹ máa bá mi wádìí sí báyìí èmi ní bá sọ̀rọ̀ yẹn o just like that. Ṣé tó bá ń lọ ṣọ́ọ̀ṣì òní sàndá mẹ́wàá òní sàndá mẹ́wàá àbí lóòótọ́ ni mo máa ń bá àwọn èèyàn wò lọ́fẹ̀ẹ́ tẹ́lẹ̀ ní ọ̀bẹ níbọ̀dì wò lọ́fẹ̀ẹ́ mọ́ bẹ́ẹ̀ ni ní ọ̀bẹ níbọ̀dì Yorùbá ní oògùn tá a bá fowó ṣe ẹ̀yìn àrò ní gbé ní mọ yìí ni tí ìjọba bá sọ fún yín pé ọ̀fẹ́ lóògùn ilé oògùn ọ̀fẹ́ ni ẹ máa wá ìjọba tó sọ bẹ́ẹ̀ ni ó tún sọ fún yín pé ẹ lọ́ọ́ gba káàdì nígbà bá ní ẹ gba káàdì tán àwọn náà wọ́n tún máa sọ pé ẹ lọ́ọ́ rògùn wá ń ta ṣé wọn wàá gbọ́n wọn mọ́ wọn ṣe lórí ìbéèrè kan tó bá béèrè lọ́dọ̀ mi ó béèrè láti 2000 àwọn ẹlẹ́yinjú àánú bẹ́ẹ̀ nú gúrùpù yìí ń gbọ́dọ̀ paná o ń gbọ́dọ̀ parọ́ fún yín o wàláì ń gbọ́dọ̀ sọ ohun tẹ́lómi fún mi ẹlẹ́mi àwọn sọ pé ẹ má wọ́rí 2000 yẹn ẹ má wọ́rí òun ò ní sọ 2000 ṣùgbọ́n ò fún yín ní tẹ́ ẹ bá gbọ́n mi ò kọ́má mo fi Ọlọ́run ọba tó dá ayé dọ̀rùn àtijọ́ tí ń wọlé ṣùgbúra tí ń bá gbọ́n tí ń bá sọ ohun tẹ́lómi fún mi fún yín ẹ máa sọ pé so possible sa ntọ́ possible ni mo sọ fún yín ẹ ra ànúgbà o ẹ̀yin èèyàn wa tẹ́ wá láti Abidjan ìpadàbọ̀ yín sílé báyìí Ọlọ́run ó jẹ gúnlẹ̀ láyọ̀ gbogbo ohun tẹ́ fún wa àmọ́ lóore o gbogbo ibi tẹ́ ti mú kò ní í dí kí Mr. Kosimu sọ ẹ̀tọ́ náà àwọn náà ṣeun torí pé àwọn náà wá wọ́n di àǹkárá fún wa rẹpẹtẹ ní àmọ́ lóore o ẹ ra ànúgbà o ẹ ní tọ̀sájò aláya Al-Qur'ani gbogbo ẹni tí ń wọ́kọ́ ẹ ní rọ́kọ bẹ́ẹ̀ ẹ ní rí ọkọ bẹ́ẹ̀ ọkọ bẹ́ẹ̀ ń bẹ o ọkọ mo ti mọ́ bó sẹ̀ mú wa wọ́n náà fowó ọbẹ̀ lẹ ẹ ní pàdé irú bẹ́ẹ̀ láéláé ọkọ kóńdó ìyàwó bẹ́lìtì á para wa lónìí ọ̀yà lùmí kí n lù ọ́ ẹ ní bárò ọkọ bẹ́ẹ̀ pàdé nínú ìrìn àjò yín ọkọ tó yẹ pé kẹ má ti ṣe hà tó máa sọ pé màìdí akílọ fẹ́ ọkọ tí ó tọ́jú yín tí ó tọ́jú ẹbí yín tẹ́ gbádùn ayé yín òun lẹ́ẹ̀ máa bá pàdé ẹ má fọ Ọlọ́run lẹ́ o Ọlọ́run là á sìn a kì í sí òrìṣà lẹ́yìn Ọlọ́run ló tó kù lẹ́yìn Ọlọ́run ló tó kù ẹ̀yin náà wo báyé ṣe dà lónìí ẹ wo báyé ṣe dà lónìí ẹ má kanjú kádàrá tọ́lọ́run fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o lè má tètè lówó láàárọ̀ ọjọ́ rẹ máa sin lọ́hùn rẹ ìwọ̀n bá sẹ́tọ̀ bá ń ṣe máa bẹ lọ́hùn lé lórí Ọlọ́run máa mú ajé tiẹ̀ wá yóò máa mú ajé tiẹ̀ wá tó bá yẹ pé ọ̀sán lọ́lọ́run bá kóore tiẹ̀ mọ́ ó rì tó bá yẹ dọ́jọ́ alẹ́ bá ní òṣùgbà tó lọ́run bá mu wá ṣùgbọ́n gbà tí ó yẹ wá nkélé dùà ó fún wa lóore tiwa àdúrà wọ́n gbà ọ́ ẹ̀ rà á nù gbà ọ́ sálámù alaykum rahmatulahi barakatuh.